Hello. Ẹ̀yin èèyàn mi. Oh God. Wọ́n lè ní Olúwatósìn Adétutù tó ń ṣe ìkómọ ọmọ ẹ̀. Wọ́n lè ní bóyá ọ̀dọ̀ ẹ̀ ló ti ń ṣe ìkómọ, bóyá àfihàn Ọlọ́run ló yé. Torí nǹkan tá a gbọ́ ni pé wọ́n ní Adétutù invite Ashley ní fún ìkómọ ọmọ ẹ̀. Wọ́n ní àwọn tó kú kó invite àwọn tó kú pé ṣùgbọ́n Ashley kò invite ẹ̀. Wọ́n ní kẹ́ wá wo Ashley bó ṣe wá ń ké gidi gan pé ayé òun ti run, ayé òun ti bàjẹ́. Pé kí ló fà á? Wọ́n ó di ìyàwó tán tún fẹ́ wá sáàfin. Ó tún ti fẹ́ gbógun tòun. Kí lòun ṣe tó yìí? Òun lòun tẹ́ tó yìí. Wọ́n ní kì í bá ṣe kékeré. Wọ́n bá ń béèrè lọ kí ló ń pa ẹ́ lẹ́kún. Ó bá ní ìyàwó tí kábíyèsí gbé wá sáàfin. Ó ń ṣèkómọ ọmọ ẹ̀ pé kò sọ fún òun pé òun fẹ́ ṣèkómọ. Ó dẹ̀ lè jẹ́ ààfin náà lọ tí ń ṣèkómọ. Ṣùgbọ́n ṣe bẹ́ẹ̀ ni tó bá sọ fún ló máa yọjú sí ìjókòó ẹ̀. Ẹni tó sọ fún báwo ló ṣe fẹ́ wá sí ìjókòó. Ẹ ti rí òun ò wá mọ bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ ṣá. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ pé Adétutù Olúwatósìn pé ó ń ṣe ìkómọ ọmọ ẹ̀ lénìí. Pé Ashley ní kò invite òun. Ṣòdì tó bá tẹ̀yẹ pé náà àfin náà tẹ̀ tí ṣe. Wọ́n ṣèkómọ. Torí mo mọ̀ pé náà àfin. Ẹni tí ò bá pè ẹ́ ò yẹ kó yọjú. Lọ́ bá ń béèrè lọ́wọ́ Adétutù that is Olúwatósìn. Ó ní kí lòun fẹ́ sọ fún. Wọ́n ẹ tó yẹ pé bó ṣe róhùn. Ó ní kó lọ ṣe paternity ọmọ òun. Kó lọ ṣe gbá kó lọ ṣàwo. Tó bẹ̀rẹ̀ sí ní accuse òun. Tó bẹ̀rẹ̀ sí sọ pé bíbá ilé ò ní gbà òun ọ̀nà ní gbà òun. Lòun fẹ́ invite ẹ̀ sínú nǹkan òun. Pé láyé invite òun báyìí. Òun ò fẹ́ kí Ashley débẹ̀. Nítorí ẹ̀ lòun ò ṣe sọ fún. Níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yìí ó ní níwò yìí ní tí ò tí ì débì kankan di Adétutù Olúwatósìn tí ń bá òun yòdì. Tí ń bá òun fà. Pé báwo lòun ṣe fẹ́ ṣe tòun sí. Ó ní báwo lòun ṣe fẹ́ ṣe ayé òun sí. Àwọn tó kù wá òun lòun wá. Ìwà wọn ni òun ló máa fi ìwà wọn hàn. Ìwà wọn ló máa fi irú wọn hàn àwọn tí bí wọ́n ṣe rí nígbèésí ayé wọn. Ṣèbó lòun bẹ. Ó sọ pé òun ni daughter of soil. Gbogbo èèyàn ti hate òun láàfin. Gbogbo òun dá sí fún òun láàfin. Wọ́n kàn ń gbémú fún ni. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ wọ́n náà kàn ń gbémú fún Ashley ní ààfin. Wọ́n ní aláṣejù ńkọ́ ṣèbí wẹ́rẹ́ ló máa tẹ́. Àṣejù Ashley. Wọ́n ní kó yẹra ẹ̀ wò. Ló ti lè ṣàṣejù. Wọ́n ní èsúrú ṣàṣejù ó tẹ́ lọ́wọ́ oníyàn. Ashley wo bó ṣe tẹ́ lọ́wọ́ Adétutù ìyàwó tuntun tó tún gbé wá. Tó yẹ kí tí cooperation bá wà. Tí gbogbo yín bá wà. Ojú ọ̀yọ́ ẹ̀rùn tẹ́ yẹ fò gẹ́gẹ́ bí nǹkan tí Naomi máa ń sọ. Bẹ́ẹ̀ àṣejù yín ó máa jẹ́ kẹ́ lose many things. Ẹni tó bá ń lékun méjì ó máa pòfo. Bẹ́ẹ̀ ni ó máa pòfo ni. Nígbà tí ààfin yẹn wà mẹ́ kábíyèsí sọ pé ọrùn wọ̀ òun. Jẹ́jẹ́ kábíyèsí ni kábíyèsí jọba. Kábíyèsí dẹ̀ jọba kò sí kankan nínú yín tó fi jọba. Kábà sọ pé ẹjọ́ jókòó jọba ni. Kábà sọ pé kábíyèsí pẹ̀lú bí mo ṣe fún ẹ. Mo ṣe kìíní tó ìtajọ jókòó jọba, ìtajọ jókòó ṣe wàhálà, ìtajọ jókòó bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ ló wá dì sí ló wá ṣe bẹ̀rẹ̀ sí ní máa sọ pé báwo ni ti òun ti jẹ́. Wàrà sí kò sí kankan tẹ bá kábíyèsí ṣe. Ẹ bá yàwó lọ́dọ̀ kábíyèsí. Ẹ̀yin lẹ fi ojú torí pé ọmọ yẹn ti jẹ́ ọmọdé ni. Ẹ dẹ̀ fi ojú kòkòrò, ẹ dẹ̀ fi lé Naomi dànù. Ẹ fi òtúmọ̀pọ̀, ẹ fi lé Naomi dànù. Naomi tó jẹ́ pé funfun nẹ́nẹ́ nínú ẹ̀. Funfun nẹ́nẹ́ ni kò mọ̀ pé èèyàn ń ṣe èèyàn. Kò mọ̀ pé èèyàn ń gbógun ti èèyàn. Ó ṣàrí pé èèyàn bí ẹlẹ́ran ara tòun. Òun fi pé bóyá ó ṣe nínú funfun tó láyà funfun. Ó fi pé bẹ́ẹ̀ ni gbogbo èèyàn ṣe funfun. Àfìgbà tán kò tì. Àfìgbà tán bẹ̀rẹ̀ sí ní victimize ẹ̀ láàfin. Ó ní kójú má rí bí. Gbogbo ara lògùn ẹ̀. Gbogbo àtọ́ wá ti ń bọ̀ báyìí wọ́n ti ẹ̀ sọ pé bóyá kinní kan. Wọ́n máa wọlé freely wọ́n lọ bá kábíyèsí.
gòtà gbọ́ wọ́n níṣe náà wọ́n wá sùn sílé kábíyèsí wọ́n sùn kábíyèsí náà wá débi tí Naomi wá wà ó wá dàbí pé kábíyèsí hate Naomi wá dàbí pé bóyá Naomi ò tiẹ̀ wà in existence ní ààfin ọmọ yẹn ó rí pé àṣebí ilé ayé yìí ṣe rí rèé òun ò tiẹ̀ nígbà eléyìí ti kọjá agbára òun ó dàbí pé òun ya máa tètè bẹ́sẹ̀ òun sọ̀rọ̀ nǹkan tọ́mọ yẹn ṣe yìí ó mà ṣe o tẹ bá rí ìgbà tí Naomi fi wà láàfin tẹ bá rí nǹkan tó ju ọmọ yẹn rí nísìnyí ni kábíyèsí ṣẹ̀ṣẹ̀ ṣẹ́rí ṣẹ́gbà tí kábíyèsí rí pé kí ni leléyìí ó tún mọ̀ pọ́ máa ló ń ṣiṣẹ́ lọ yìí ó mà fẹ́ bà tòun jẹ́ leléyìí ó mà fẹ́ ṣe kínní ṣóun lè bí ẹ̀ gbogbo eléyìí ní wọ́n bẹ̀rẹ̀ sí ní nira wọn lára láì ṣe kábíyèsí ní wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé oríṣiríṣi lọ́ọ̀ fún kábíyèsí ní nǹkan tí Naomi ò ṣe irú ẹ̀ rẹ̀ tí Naomi tó jẹ́ pé wọ́n ní láràárọ̀ tó bá ti jí báyìí wọ́n máa kí kábíyèsí á kí orí àwú ìkúnlẹ̀ ní inú kábíyèsí á máa dùn làwọn ilé ìwà dé ní wọ́n ń tẹ̀lé ṣùàṣùàṣùà náà bá bẹ̀rẹ̀ sí tẹ̀lé jàùjà wọ́n ní ọmọ nílùú àtẹ̀ jẹ́jẹ́ àlejò máa tẹ̀ ṣùàṣùà bó ṣe wọlé náà sọ pé ọlá ló pọ̀ tó yìí orin ló pọ̀ tó yìí nǹkan tó pé tán ti ń bọ̀ lé ọkọ wọn tán ti ń bọ̀ ọkọ wọn ò ṣe kò tiẹ̀ ṣe one quarter fún wọn òun ló ṣe jẹ́ pé wọ́n débẹ̀ yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tọ́ọ̀bà ti fi òtùmọ̀pọ̀ gbé lẹ́sẹ̀ àkórí ìbà yóò ní gbà wọ́n ṣe kò sí nìyẹn òun ni ẹ ṣe rí pé ayé wọn bàjẹ́ títí dé kò yẹ kó máa lọ ra ọmọ náà tọ́wọ́ pé wọ́n ṣe dáadáa ni ẹ̀bùn ọ̀fẹ́ ni ọmọ Ọlọ́run á fún wọn láyà tàbí kọ́ tí wọ́n ṣe dáadáa ẹ̀yìn pọ̀ fọ́nú ẹ̀ṣẹ̀ ní kórè ọ̀fẹ́ máa pọ̀ sí níbu ká má rí Bíbélì ló sọ bẹ́ẹ̀ lẹ́bàá bẹ̀rẹ̀ sí ní fitimáìsì Naomi ẹ kún ọmọ yẹn àdúrà ọmọ yẹn oh my God òun ló fìyà jẹ wọ́n báyìí ìnira tó ń ní Naomi lára òun ló fìyà jẹ wọ́n báyìí wọ́n ní Naomi lára láàfin wọ́n fi ọmọ yẹn wọ́n pọ́n ọmọ yẹn lójú láàfin nígbà tó wá yá sí kábíyèsí wá ní kábíyèsí náà realize pé òun ti ṣe ọmọ yìí o kóun lọ gbà padà kóun bẹ̀ padà ó tún dé wọ́n tún gbógun tì ẹ rò pé just like that Naomi máa rí ìgbẹ̀yìn àwọn ọ̀tá ìgbẹ̀yìn àwọn tó ń bá ní sùúrù ó má bínú mọ́ ojú rẹ́dẹ̀rẹ́dẹ́ tó fi Naomi rí ní ààfin ó lágbára torí ẹ̀ lọ́lọ́run máa fi torí ẹ̀ ó máa dá láre Ọlọ́run á gbé ní níjà á ṣe ìyanu nínú ayé ẹ̀ torí Ọlọ́run wa ọba olùgbèjà ni á gbé Naomi níjà kò sí ohun ìjà olóró kan tó máa ṣe sí tó máa pa lára wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àwọn ọlọ̀tẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọ́n ní ṣe láṣìlẹ̀ ń ké pé ìyàwó tán gbé wá kò tí ẹ̀rí tòun rọ̀ òkè kò invite òun ó ti bá òun ṣọ̀tẹ̀ ọwọ́ tó gbé wá ni ọwọ́ tá Ashley gbé wá ni òun ni tó sì tún dá padà fún kí ló wá ń ké fún kí ló ń pariwo fún ó ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ó ṣe yẹ kó rí náà ni wọ́n ní àjàlá tá a nà ìwọ náà kọ́ ó ti ẹ̀dá ṣó tiẹ̀ máa ń dùn ó máa ń dùn gàlégà kò fẹ́ mọ̀ gbàlẹ́gbọ̀n kò fẹ́ mọ Naomi gẹ́gẹ́ bí ìyálé tó bá ẹ fẹ́ jẹ níbi tẹ́ ẹ fi sí kábíyèsí ti lè yún ní òun ò nífẹ̀ẹ́ yín pé kẹ́ máa lọ kí ló lè tó yẹ kí ló tún báyọ̀ nínú jẹ́ tó yẹ kábíyèsí ní Ashley máa lọ mi ò nífẹ̀ẹ́ fọ́ọ̀sì ló fi embarrassment akọ́dà sọ inú íńtánẹ́ẹ̀tì láti gbọ́ wọ́n ní kábíyèsí ilé wọ́n láwọn lọ ìtú kábíyèsí ẹ̀ fojú wọn rí kì í ṣe kékeré rẹ́dẹ̀rẹ́dẹ̀ tí kábíyèsí fojú wọn rí tipátìkúkù àárín fi ilé ìgbẹ́ ọlọ́màjẹ́ kójú wa rí rìkúrì ẹ̀yin èèyàn mi ẹ bá mi ṣí ẹ bá mi láìkẹ́ kẹ́ lè mọ bó ṣe ń lọ ni mo ṣe ní kí sáré gbélé wá sí gbọ́ yín pé Ọlọ́run Naomi òun ló máa ṣe gbogbo ìdájọ́ yẹn torí Ọlọ́run wa á ṣe ìdájọ́ fún ẹni tí ìdájọ́ tọ́ fún á ṣàánú fún ẹni tí òun máa ṣàánú fún bó ṣe wọn Ọlọ́run ló ṣọlẹ̀ ẹ ṣé ẹ̀yin èèyàn mi ẹ bá mi ṣí ẹ bá mi láìkẹ́ ẹ bá mi subscribe ẹ bá mi fi tó kù sí comment section
ààbò ọlọ́run, àánú ọlọ́run, oore ọ̀fẹ́ àjẹjẹ tán ọlọ́run bí màá bá a gbé o láti gbà yín àti títí láéláé. Àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀.